ọba ikú Hassan ìbàjẹ́ ọ̀nàwọ̀ gbogbo tí yóò bá nínú ọ́fì. Guys, I understand what it means, Hassan. I'm not just a doctor, I'm a surgeon. Ẹ jẹ́ kí n wọlé síbi tí ìyàwó mi wà náà. Ìrọ̀lẹ́, ọkọ òun máa lè jò wọnú ilé ìwà láì jẹ́ kí n mọ̀. Problem wà ó ẹ̀kọ́ ọmọ mi o. Mo ní problem ẹ̀kọ́ ọmọ mi ràn bẹ́ẹ̀ má wò mí ràn. Help me now. Bó o bá fẹ́ kémi fún ara mi kí n kà bó fẹ́ kí n sọ ẹ̀mí mi nù. Ó ti tó àsìkò tó máa wò mí sùtùtù tó máa ṣe mí lóore. Because gbogbo ọ̀rọ̀ yìí kò yé mi mọ́ o. Àbí nígbà tí kì í ṣe èdè tí kì í ṣe sọ̀rọ̀ nígbà bẹ́ẹ̀. Ẹ má wulẹ̀ fòwe bá mi sọ̀rọ̀. Ní tó bá ṣẹlẹ̀ ní kẹ́jẹ́ kí n mọ̀. Ẹ má fòwe bá mi sọ̀rọ̀. Ẹ sójú abẹ́ ńkò. Kí ló ṣẹlẹ̀ gangan? Onírúurú wà nínú kásá ló wà nínú ẹ̀ tó ń dàgbà sí lójoojúmọ́. Tí ọmọ mi bá sọ pé oyún ló wà nínú náà gbà. Oh my God. Tabanika kò sí pẹ̀lú operation rẹ̀. Ó máa kú. Ọkọ mi, ọkọ igi mà ní òun àbúdẹ̀ ṣojú. Ojí, ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ti bá mi lápò. Ọmọ tá a bá kọ́ tí ó gbọ́ yóò jẹyàn ẹ̀ ní ṣubú dọ̀la. Ọmọ tá a bá kọ́ tí ó gbọ́ yóò jẹyàn ẹ̀ ní ṣubú dọ̀la. Ọmọ má pa mí, ìfẹ́ níbẹ̀ níbẹ̀ o. Ọmọ má pa mí, ìfẹ́ níbẹ̀ o. Tó bá ti débi pé ọmọ má para rẹ̀ yóò jẹyàn wẹ̀ ní ṣubú dọ̀la. Àní bó bá ilé débi pé ọmọ má para rẹ̀ yóò jẹyàn ẹ̀ ní ṣubú dọ̀la. Àwí gbọ́. Ọjà tí mo bá yín lé o. Olè. Ẹ ń bí ní pé kí ló ṣẹlẹ̀? Àṣebájọ ọmọ yín ni. Ẹni kọ́ mọ́ wára búrẹ́dì, ọmọ ẹ̀yìn ó kò sínú pátá. Ní ìdíwé ẹ̀dì láyé mi. Alákẹ́, ń gbọ́ òkè yín sí pátá. Mo bó ṣe dé bẹ́ẹ̀. O lè mọ bó ṣe dé bẹ́ẹ̀. Ilẹ̀ ìwọ mẹ́rin ṣe dénú pátá. Mi mọ́ pọ́ tí ń yé ìyá Àlàkẹ́. A ti ń fọ̀rọ̀ yìí lówè, ó láró nínú. Ṣé ọjọ́ ọlọ́mọ ilé mi bá yín dùn? Kó máa padà kó táyà sí mi lọ́rùn gbẹ̀yìn ni. Ẹ wá nǹkan ṣe sọ́rọ̀ Àlàkẹ́. Ẹ ti fẹ́ gbọ́, ẹ má rán Àlàkẹ́ lọ́dọ̀ mi mọ́. Ẹ má rán lọ́dọ̀ mi mọ́ o. Tẹ bá tún rán wá sí ọ̀dọ̀ mi, wọ́ máa fi mọ̀ ẹ̀gbọ́ sí i. Ọmọ àlè. Ẹ jẹ́ ká lọ, ẹ má bẹ̀rẹ̀ ẹ má bẹ̀rẹ̀. Àlàkẹ́, kí tó ń fara ẹ̀gbìn fèṣù? Ìwọ lánàá, ìwọ lónìí bí ẹkùn àpọ̀kọ̀jẹ.
mo pé gbogbo ọ̀rọ̀ dáradára tó ń ṣe kiri náà lélẹ̀ tó fi kú bàbá ẹ̀ sínú ìrònú bàbá ẹ̀ fi kú títí bá tèmi débi kan. Àlàkẹ́ jókòó kan owó orí ara ẹ̀ mo ti bá tèmi débi kan owó orí ara ẹ̀ kò lọ́kọ́ tó fẹ́ ṣe ṣùgbọ́n tó fi fi ọmọ wọlé lọ fún mi. mo ní kò wọ́n sọ ìfẹ́ níbẹ̀ níbẹ̀ o ọmọ má pa mí ìfẹ́ níbẹ̀ o tó bá ti débi pé ọmọ má para rẹ̀ yóò jẹyàn wẹ̀ ní ṣubodọ̀la àní bó bá ilé débi pé ọmọ má para rẹ̀ yóò jẹyàn ẹ̀ ní ṣubodọ̀la àwígbọ́ àkọ́gbà àwígbọ́ àkọ́gbà ọmọ gorí mi máa jẹ mí àwígbọ́ àkọ́gbà àwígbọ́ àkọ́gbà gorí mi máa jẹ mí ọmọ tábà kọ́ yóò gbọ́ ebi àárọ̀ yóò jọ yan ẹ̀ níṣu odòlà ọlọ́wọ́ òdì ebi ọ̀sán payí ọmọ òdì kalẹ̀ payí o yóò jẹ yan ẹ̀ níṣu odòlà ọ̀nà òdòdó bẹ́ẹ̀ àmọ́ ìpẹ́ tó nǹkan tó náwó sí wa. Ẹja àánú mi o. Hello. Yeah, I don't know what I'm working for. How are you? I'm not going to get that. See everything that you do. Nothing to afford you, sir. That's good. Bound is study. Okay. That's good. And then I go along. Ìgbà wo ló ti gbòòrò lọ́rọ́ dé láàfin? Ẹ̀mí rò pé wà ní New York náà pẹ̀lú ẹ̀mí. It's alright. Mọ́mi, òun náà wà ní ìbàyí ìpàdé mi. Ó fẹ́ bá sọ̀rọ̀ yìí. Ó yẹ kí n gbé aago yẹn tó fún mi. Ẹjọ́. Ó yẹ aago fún mi. Salaam alaikum. Pẹ̀lẹ́ báwo ni? Àṣe ilẹ̀kùn wà ṣe inshallah. Okay dear. Ààbò Ọlọ́run á dájú lórí ẹ̀. Àmín. And you sit. Hold on for that dear. Yeah. Hello? That is about you. Alright. Ṣọmọ jẹ́jẹ́ o. Right? Last time tí mo wá ṣe mọ̀ pé àwọn ọmọ tí mo rí bí onískẹ́ẹ̀tì oníṣòkòtò tó ń wọlé náà ṣe gbogbo ẹ̀yẹn. Àbóyá màmá ẹ̀dá ti sọ pé òun ti to ọ̀já kalẹ̀ ṣá. Irọ́ o, èmi ò ráyè o. Àwọn ọ̀dà kòkòrò màmá ẹ̀ ní òun ò tí ò rí ẹ̀dọ̀ ọ̀já báyìí sí. Ìgbà rẹ̀ tó kòkòrò kò ní lọ́gbìdì. Alhaji. Yeah. Kí ló ń ṣẹlẹ̀ sí Lọ́ládé? No, èmi kàn béèrè Lọ́ládé lọ́wọ́ ẹ̀ pé báwo ni ó wá ń jẹ́ kí n mọ̀ ẹ́ pé ó lọ ṣe course kan ní Houston. Ẹ wọlé. Tani. Come in. Yọ sẹ́yìn sísà. Ẹ sọ́jà sí ẹ̀wọ̀ ni. Ṣé èmi jẹ́ gẹ́gẹ́ bí Sanwó-Olú ni? Ẹ dákun obìnrin opó Sárífátì òun ló fi gbèdéka. I always have a problem with it. Ẹlẹ́dàá. Kí ni ètò mi bàyẹ̀ opó Sárífátì? Ta ló jẹ́ bẹ́ẹ̀? Ẹ má bínú sá. Woman tẹ máa ń ṣe àánú fún yẹn òun ni ó tún ti wá ń ta. Obìnrin alẹ́ṣùlọ́ yẹn ló máa sọ. Ooo, ní ó sọ di opó Sárífátì. Dáàdi kó lè má yẹ yìí wọ̀ ó yà wá. Ó wà òkè ní gbogbo wọlé. Bọ̀ wọ́n
Peter, nǹkan tí wọ́n wọ̀ yìí kò bójúmu kọ́ má lọ kóòdù wá sínú ilé tiwa ń bísà. ọmọ àwòṣàgbò tó ń gbogbo ọmọ àwọn gbogbo aṣọ tí wọ́n gan kó sí àti iná àti dùn ló máa wà nínú aṣọ ẹ̀ tí mo wò yìí irun orí ẹ̀gbọ́n náà wà mẹ́ wọ́n á sọ pé sọ́wọ́n fẹ́ẹ́ tí wọ́n takò wọlé jáde máa fẹ́. Kò burú sọ. ara sarafati àmì wọ́n yẹ kí ìkókè ọkọ yìí ní àbúrò rẹ̀ nípa. Màgà kí odidi àwa bí ẹ ti wọ ìjà ká wà nílé ká wáṣẹ́ ká má ríṣẹ́. In fact, it's satisfying me not bad. I'm sick and tired of this country. But we shouldn't lose hope. Ash mama wáṣẹ́ yìí náà ni. Títí dìgbà tí Ọlọ́run máa fi ṣe àmì sọ̀rọ̀ wa. Tó bá yá ní wọn wá sọ pé aṣẹ́wó kan gbòòrò. Ìgbà wo láṣẹ́wó gan ò ní pọ̀? Nígbà tó yẹ pé àwọn gómìnà wọn ò provide job opportunities fún wa. Wọn ò kí ń pa wa náà. Ìyẹn ti ẹ̀dùn. Ó ti sún mi. Mi ò sọ fún ẹ̀yin. Ìkókó ṣẹlẹ̀ sí mi last time bá àti mo wáṣẹ́ lọ sí company kan. Manager yẹn ni pé tí òun bá wà mí lájọṣepọ̀ òun ní fún mi níṣẹ́. Thank you God. Ìyẹn ti ẹ̀dùn wọn. Sorry, odidi bank managers mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ no refuse láti fún mi iṣẹ́ tó rán fẹ́ bá mi sàn. Tí mi dẹ̀ gbà. Ká ṣáà máa dúpẹ́ pé ẹ̀ tara yín lọ́pọ̀. All the same, we have to keep searching for this job. Ọlọ́run á kú ṣe ètò dà ọ́. Gbogbo ilé ìta ṣe ń sọ òun ni ká fi sẹ́gbẹ̀ẹ́ kan ebi ń pa mí. I'm so hungry, kí la máa jẹ báyìí? Rice ta jẹ kù láàárọ̀ yẹn náà la máa lọ bá ọ. Rice ó fi ń sọ èyí rice big báwo? Ṣé rice ò ní wù lórí èèyàn? Oúnjẹ mi wà ní ìtàkùnjẹ, kò sí oúnjẹ mi. Tó ìwọ tó ti ń sọ̀rọ̀ rice yìí, tá bá yọ wíìgì orí ẹ̀ tàtà, ṣé à ní rí owó ra foodstuff sílé tàbí máa róúnjẹ gidi jẹ? Gbogbo àbí o. Now, if you're not. Yes, Daddy. You know, I was wondering, because we are cool in church lady. Gbogbo àwọn pastors tó kù pátápátá ló wà ńbẹ̀. Daddy, I'm sorry. I wanted to come, but I was feeling pains. That is why I couldn't make it. What's the meaning of that? You're feeling pains. What kind of pains? Abdominal? Yes. Anyway, there was an announcement in the church today. Wọ́n ní gbogbo àwọn pastors pátápátá wọ́n ní meeting ní after service ní ọjọ́ Sunday and you must be there. I will try. This is not try, you have to be there. Gbogbo àwọn pastors tó kù kéékèèké lọ́mọ wa ń bẹ̀. Kí ni mo fẹ́ sọ fún wọn pé ọmọ mi ń ṣe tí ó wá sí meeting? Okay, I will come. Anyway, God will strengthen you. Amen. He will be with you. Amen. Were you able to cook? Yes, I did. Kí ló ṣe? Spaghetti and chicken. Gbogbo èèyàn ti ẹ̀kọ́ mi. Ṣé ó yẹ kó ṣe máa bèrè lọ́wọ́ ẹni tí ò feel fine pé kí ni? Ebi ń pa mí o. Ṣebí láti church ni. Get me something to eat. Okay? Yes, sir. Láti ìgbà tó ti bẹ̀rẹ̀ education náà, àwọn bolo ti ṣiṣẹ́ lè. Actually, mo ṣiṣẹ́ pẹ̀lú Olamilekan 3 years ago. Àwọn oríṣi kan ṣẹlẹ̀ ń bẹ̀ ṣe àpòṣẹ́ta. Èrò ìṣù ló ṣẹlẹ̀ báwọn ọjà ń bẹ̀rẹ̀. Nínú ọ̀sán, nǹkan tó ti ṣẹlẹ̀ ń gbà yẹn, ó yẹ Ọlọ́run because nínú ìyẹn kan ṣẹlẹ̀ and you just have to send out of the company. Kásẹ̀ tó wọ́n gbà ẹ̀ sí ilé iṣẹ́ ìsìn, àwọn sọ fún mi pé wọ́n máa gbé lọ sí another branch tí kò wà wò ní ilé ìgbà. How are you going to call? I'll be glad sir because right now I'm in need of job. Mi ò ní choice anyway somebody ti gbà mí kí n tẹ̀lé níbi tí màá ti máa manage for now. It's alright. But the minute you try that, Okay, sir. you give it to admin manager. Skills how far I say about tell us to get more. Mi ò bẹ nínú ìfẹ̀lẹ́ ọ̀hún, mi ò ní choice tẹ́lẹ̀. I believe I have the finances. Thank you, sir. That's alright. Hey, are you kidding me?
ẹ má yà ó kí ló wà lọ́wọ́ yín yẹn. Ó tó mà ní. Ṣé bọ́lá o ti máa ń gbé kọ́ọ̀lì mi nìyí? Ẹ máa ń gbé kọ́ọ̀lì wọn. Bébà ẹ̀ ń bí ju o. Ṣé oògùn wo ló lò lọ kọ́ńtì yẹn ni? Oògùn ṣá. Ọlọ́run tẹ̀mí sìn, ó jẹ́ jòkó lọ. I'm not telling you. Thank you. This calls for a celebration. Kí ni a máa fi celebrate? Ọmọ ẹni kàlẹ́ lálẹ́ yìí o. Next week. Just like that? So, Not lawful in our business, diligent in our work. Thank you, dear. I must say this, you're really working earnestly. I like your spirit and smile. You're welcome. Very good. Thanks, darling. As for me, I really love your skin. Oh, thank you. You're not looking bad, too. Really? Thank you. Thank you. Bó ṣe ń ṣe lọ iná ni kò ṣe máa ṣe lọ nílé iṣẹ́ yìí. Kí wọ́n náà lè bá rí èrè tó pọ̀ bẹ̀rẹ̀ pẹ̀sẹ̀. All right, dear. Ìjọba mi ṣiṣẹ́ lórí fáìlì. Ṣẹ̀ṣẹ̀ fi ṣe pààlà. Kíkẹ́ máa ní sùúrù díẹ̀ díẹ̀ kẹ́ máa jẹ́ oṣù mi lẹ́kọ̀ọ́ kan. Ẹ má fi ṣe pa á. Báwo ni? Ìyá ló bẹ ṣe lé. Ṣé kò ṣe náà? Yes, sir. Ṣé bẹ́ẹ̀ náà ló fi láì náírà sọ? Wọ́n ṣe bẹ́ẹ̀ sá. Ìtura ni. Mo ní kí n ṣe máa ronú sí i sá. Ok, fine. Ṣé wọ́n pé wọ́n sọ fún yíyan pé kí n jẹ́ kó ṣe máa lọ rò? Mo lè fún ẹ lẹ́yìn almost a month now. Fine. The just after closing, maybe you might get me out. Ohun tó wọ inú ọtí dé ìrànwọ́ ọ̀kẹ́. They go there. All right. I still have some work on my table. No problem. Ọbẹ̀ tí lọ́wọ́ náà. Àbí? À ń gẹ́gẹ́ bí nínú ní òdòdó. Ó ti dé. Kò sí nǹkan tí mo fi ṣe. Ẹ̀yin àgbà náà lẹ̀dẹ̀ ní nǹkan èèyàn dé púpọ̀. Èèyàn bínú. Ó ṣe máa bínú. Ìkóyọ̀ kan ṣoṣo ṣáà ni mo bẹ̀ yín. Àwọn méjèèjì lè máa bá mi bá wí, lè máa bá mi bẹ̀. Aláàjì, Màmá, òun ló ṣàkókò mọ̀ mí tipẹ́tipẹ́. Mi ìṣòro jọ̀pọ̀. Mi dédé ń bí mi ò bá tọ́ mi. Àbí? Sísí mi. Wọ́n lọ ṣàkóso màá rí mi. Ìmọ̀ràn tó fi sọ̀kọ̀. Ọba kì í ṣe ilé ilé ìfowópamọ́ dáhùn. Jọ̀wọ́, obìnrin mi. Ṣorí ilé tó ti ń tò yìí kò gbọdọ̀ dà. Ẹjọ́ sá, àwọn méjì lè máa bá mi bá wí o.
kó ṣáàjọ kó jẹ́ kí n rẹ́mi ṣe ya ọmọ mi kó má lè mi nídìí ẹ̀rù mi o torí ìyà tí mo bá ra máa ń jẹ kì í ṣe kékeré ẹ ṣe mo dúpẹ́ sá. ọmọ kẹlẹ́ ìjọ mi lójú ìlànà lẹ́nu ọjọ́ òní tiẹ̀ ayé òní ilé ẹkú oúnjẹ ẹrù ẹ ṣèlú ká sọ̀rọ̀ púpọ̀ ti tẹ́wọ́ gbà ọlọ́run máa bá mi tẹ́wọ́ gbà bùkún tó bá ti ń tẹ́ ọ̀rẹ́ òní fọ́lọ́run. Dáàdì, kí ni jíjẹ báyìí? Ẹ bẹ̀rẹ̀ láwọn nǹkan tó bá ti wọ́n lẹ̀ náà ni Abdulrahman àtúntò lọ́wọ́ ọlọ́run iye ọmọbìnrin tó ń pọ̀ lọ́nà ọlọ́run ajẹ́kù lórí tó sọ̀rọ̀. nǹkan kan tí mo kàn wá tó ń wò ní pé kò ní wù mí pé kákan mọ ọmọ níta kákan mọ báyìí kákan mọ wọlé a ní láti ṣe àwọn nǹkan tó jẹ́ ẹ̀tọ́ màá fẹ́ kó bá mi sọ fún pé kó sọ fáwọn òbí ẹ̀ kí wọ́n mú ọjọ́ ká máa wá mọ̀ wọ́n ká máa ṣe ìgbéyàwó ká máa ṣe nìkáì tó ló ṣe kókó. a máa ṣègbéyàwó. a ṣe ìgbéyàwó a máa ṣe nìkáì. ń gbọ́. bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n mi ẹ̀dùn náà kí ló ń yà yín lẹ́nu nínú pé ẹ fẹ́ ṣègbéyàwó ẹ̀dùn náà ẹ ti ṣèkan rí ìyàwó báyọ̀. ẹ̀gbọ́n mi ẹ mọ̀ pé gbogbo nǹkan tí ọlọ́run bá ti kádàrá fún ọ̀la yìí pé ṣíṣe náà ni tẹ́yìn náà bá dẹ̀ ń wò ẹ̀ rí pé àwọn àgbàlagbà máa ń sọ pé bàbá ń gbéyàwó là á gbọ́ ẹnìkan gbọ́ pé màmá ń relé ọkọ. ẹ̀gbọ́n mi yẹn tẹ́ fẹ́ fi ṣe kí ni yóò wà lọ́wọ́ yín tó bá pé ẹ wò ó pé kò jẹ́ kí n pọ̀ rẹ́mi bíi méjì mẹ́ta àtẹ bíbí ní ìlú ká lọ ṣe déédéé tẹ́ bá náà fẹ́ ṣe gbákàdéyàn déédéé náà ni ẹ lè gbọ́ pé bàbá ilé ọkọ bàbá oníkòkò bàbá onílé fọ́kànnà ẹ gbọ́ pé wọ́n ń ṣègbéyàwó ni ẹ ní gbọ́ pé yóò ní rẹsì tàbí yẹ lẹ́kọ̀ọ́ orin ilé ọkọ. àti pé mo mọ kábíyèsí ìlú kan ó ti wọ 85 years ọdọọdún ló ń ṣègbéyàwó ó dẹ̀ yìí ń ṣe up to date ó yìí ń ṣe báyìí. every year ló ń yẹ o. every year yà yín lẹ́nu ni. aláké ẹ̀gbà tó ń ṣaláìsì bí bàbá bá ń lọ báyìí àwọn obìnrin máa ń wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ẹgbẹ́ òsì ẹ̀ ni. kò sí tó fi ń ṣe ìyànjọ rí. ṣé wá rí nǹkan tí mo fẹ́ sọ fún yín rí o ṣe rí ìyàwó tá a fẹ́ ṣe ẹ̀gbọ́n mi tẹ́ ẹ bá jẹ́ kí mi ṣe iṣẹ́ àmàlù kọ́mítì mo mọ̀ pé ẹnì fẹ́ jẹ́ kí n ṣe náà tó bẹ́ẹ̀ mọ̀ pé mi ò fi bẹ́ẹ̀ mẹ̀ tó lọ bí ẹ pé káká kí káká ṣe iṣẹ́ àmàlù kọ́mítì yìí fún yín ẹ̀gbọ́n mi tẹ́ ẹ bá ní pàtí ọ̀sán lẹ́fẹ́ ṣe káká tún sọ́dá ìsúnmọ́ yín lọ́wọ́. ní pàtí ọ̀sán. pé àwọn èèyàn wà lórí ìjókòó wọn máa ṣe pápánu ẹ̀yin ẹ̀ rìlíìsì owó fún kẹwàá àti káká fẹ́ dá fún yín. ó dẹ̀ kó burú mo ti gbọ́ àásọ fún kó lọ gba dé tiwọn gbà yẹn. ṣé wípé ọmọ ayọ̀ máa wọlé pọ̀ pẹ̀lú ẹ̀rọ báyìí ó máa ti kó ọjọ́ the Bible of the wọ́n fẹ́ mi nínú in fact. bàbá yóò kì í ṣe ọ̀kan tí ẹ̀kú láàbò. kódà ó ní kí àwọn ọ̀rẹ́ tẹ̀lé wa èmi ni mo ní kó má sí ìwà. kí ló dé ò bá ti jẹ́ kó wà kémi àti wọn tẹ̀ fojú ríra wa. Màámi ẹ wo mo ò tí fẹ́ kán wá a máa jọ farabalẹ̀ padà wá nítorí ọ̀rọ̀ nìkan yẹn ti wà lókun àyà wọn gan-an ni. lágbára Ọlọ́run akókò ṣeé ṣe. àmín Ọlọ́run àmín máa. yóò ní kí wa àmín máa. kárí ọkọ mi. Màámi ọtí mo bá rí àwa lélẹ̀. ọkọ mi kò ṣe ìwọ náà àárọ̀ mo tọ́jú ẹ̀. àmín màámi. ọkọ mi ò ní tẹ́nísìkà tá a bá wá rí ẹnikẹ́ni nínú obìnrin wọ́n fọ̀fẹ́ gbé jáde ni o àbí wọ́n bí ni o tó bá wá sọ wípé ibo ló fẹ́ gbé wá palẹ̀ mọ́ òun náà wá lọ sọ wọ́n tó tó lágbára náà bẹ́ẹ̀ ló máa rí wọ́n ní ní ẹ́ lára o gbogbo ẹni bá ní ẹ́ lára ara ni òun náà. àmín mà ogun tẹ́ máa fi fún wa ṣe àti mílìkì ló wà mí. pẹ̀lú ayá ayé òkú nílé ẹkú oúnjẹ rẹ̀. àmín. aláàjì ló pè tó sọ ọkọ fún mi. ó ní pé ó ní òní wá sínú ká ìyàwó kékeré sí kò sí. bẹ́ẹ̀ ni mi wá mi lọ́bi kankan. ó mọ̀ pé òkú ní oru káwa ó mọ̀ gbogbo yín ṣe ìyá yìí máa fi sílẹ̀ lẹ́nu. ẹ wo dáàdì ẹ wo tá ẹ má bínú
ṣé ẹni pọ́ ọmọkùnrin ìka ni ṣé Rahman ìka ni ẹ ìka gidigidi ni ẹ ìka ni ẹ tó bá rí ẹ tó bá sákọ́nà pokùnso ni káṣí wàá gbà pé mo ṣẹ̀ lóòótọ́ ṣé ìyàwó kejì ló yẹ kó fi sọ fún mi ni ṣé ìyàwó kejì ló yẹ kó ọmọkùnrin fi sọ fún mi láti gbogbo yàtá tó jẹ láti build life wa. olúwa ló máa ń lò ìyá kàlí tí kò ní kí. ẹ wo ìwà ní kájọ kan ìwà ní ká torí wọ ikú tí wọn mójú ẹ rí ẹjọ́ bá lè rí ẹ tó dákẹ́ wọn níwọ̀n pé èèyàn burúkú yẹn kò sí èèyàn kankan ní kò sí èèyàn gidi kankan lára ẹ ìka òsì àgbàjà burúkú wárí wọn tí wọn mójú ẹ rí ẹjọ́ tí wọn ní ká ìkọ̀kọ́ bí nílò ìkọ̀kọ́ títí nílò ìkọ̀kọ́ títí nílò ìkọ̀kọ́ ẹjọ́ bá bàbá lẹ́yìn títí nílò ìkọ̀kọ́ wárí àgbàjà òsì ìka. ìyá kàlí ọ̀gá so mo ti wá di dáhùn ìwọ tí ìyàwó wa fi mílẹ̀ lórí ìjókòó. ẹ mọ bẹ́ẹ̀ ọjọ́ ní ìfẹ́ nìyẹn ni ẹ̀dá bá nà lára ń ta kó tara jù bẹ́ẹ̀ lọ ẹ̀yẹ́ máa bẹ̀ẹ́ náà ni ọ̀rẹ́ ká sọ̀rọ̀ ẹ̀ka sọ̀tọ̀ lọ ṣé tí ò bá sí níbi nìkan ọlọ́pàá máa mú wa sí. yóò yẹ kó lè wà ń bẹ̀rẹ̀. wáyé ìyá tó bí mi gbọ́n sí láyè kò ní sí ìjòkó jọ yẹn wọn ṣáà nìjọ pé kán lọ pé látọ̀run wá. ẹ jẹ́ káwa ṣe jù láìsí. ẹ má wọrí I can handle that situation if you like to win there. ẹ lè bèrè oúnjẹ ń sìn kò yá kó bàtà yín kẹ́ máa lọ sílẹ̀. àjàlè máa. mo ní láti bá ẹ sọ àwọn nǹkan kéékèèké kan. What's that? You see, sórí gbogbo nǹkan tó náà bá kádàrá mẹ́ta láyé máa wáyé ó máa wáyé. Kí n sọ fẹ́ pé láti ìgbà tí mo ti má sọ pé ìgbà tí mo ti mọ̀ ẹ́ o ti bá mi ṣẹ́ náà sí àmà lọ bí ọdún bíi 3 sí 4. Bọ̀ níjọ́ tí ẹ̀mí mi ti wà lọ́dọ̀ ẹ pé ohun mi kí n kájọ máa ṣọ̀rẹ́ láti ìgbà yẹn tí interest ẹ ti wà lẹ́nu mi kò sígbà tó wà pẹ̀lú mi tí mi ò jọ happy. Do you understand? ṣé ìyàwó mi tó wà lẹ́yìn kì í ṣe pé ó ṣẹ̀ mí ni mo ṣe fẹ́ lò ní o kò ṣẹ̀ mí o mo fẹ́ kó láti kó gbọ́ mi dáadáa o. Tí ó bá ń bínú orí ẹ̀bẹ̀ náà ló ṣe máa wà. Oh yes, tó bá ṣe kúrú ní lẹ́bàá wà rò kò sọ tó ń wà kò láìpẹ́ kí wà sọ ṣàbùkù àwọn tọkàn àtàwọn láti sọ fúnra wa. But ibi bàrẹ̀ ṣe ibi tó máa pẹ́ títí lọ ṣùgbọ́n pé ẹ̀gbin tí ò bá rí kì í dùn. Inú mi dùn gan-an nítorí ìlànà ìyẹn tẹ́ ṣe fún mi. Àwọn nǹkan tí mo béèrè àti èyí tí mo béèrè gbogbo ẹ̀ lẹ́ máa ń ṣe fún mi. In fact, kí n tó béèrè gan-an ẹ máa ti ṣe. Irú èèyàn bíi ti yín ó ṣọ̀wọ́n. Ṣòrí wọn tí ọmọdé bá mọ ọwọ́ wẹ̀ ó máa bá gbàgbé. Àbí nítorí pé wà ẹ tẹ́mi lọ́rùn ló ṣe rí gbogbo nǹkan tí ó sọ yìí. Tí wà ẹ ò bá dá kò ná mi náà ní nǹkan kan bọ́ ó ṣe jẹ́ kí n mọ̀ pé wọ́n bí ẹni létí ọjà àbí. Aláṣẹ àdúrà tó máa gbà yín pé Ọlọ́run á fún yín ní ẹ̀mí gígùn láti mú gbogbo ìlérí tó ṣe fún mi ṣẹ. Láti ṣe ìgbà rẹ̀ fún mi. Ọ̀rẹ́ mi máa ń gbà àkùgbà. Adúgbò tó ń go through rẹ̀ ó máa ga o. Ṣé orí jẹ́ kí n sọ fún ẹ? Àgbàlagbà tí ò bá ti tìjú kẹ́tẹ́kẹ́tẹ́ láti gùn. Kẹ́tẹ́kẹ́tẹ́ náà ò ní tìjú láti làrú àgbàlagbà náà mọ́lẹ̀. That's ọ̀rẹ́ gangan nìyẹn. Of course. And if that is the case, tí woman yẹn bá tún ṣú ẹ ní pẹ́pẹ́ tó bá gbé gbígbóná fún ẹ ìwọ gan má yẹ kó tutù rárá ni. Bẹ́ẹ̀ni o. Dá padà fún. Kó ṣojú ẹ̀ báṣubàṣu kó ṣojú ẹ̀ yamayama. Àwọn yamayama. Àgbàlagbà àgbàlagbà. Ojú wọn jẹ́. Ṣé ìwé ipò ti wà tí wọ́n lè jọ? Ìyá ẹ̀ má tó mi bí lọ́mọ. Kí ni àtìgbà tí Aláàjì ti fún ẹ lóyún tó ti tẹ́ ẹ sílé ẹ ti jọ di kàtígórì ẹgbẹ́ kan náà ní same level ẹ̀ jọ. Má ìwọ má tiẹ̀ sọ̀rọ̀ jù má sọ̀rọ̀ jù. Sorry girlfriend, before this week runs out,
mo máa bí sísẹ̀ ní bẹ́ẹ̀ ni kejì mi ò fẹ́ lọ́dọ̀ wa rárá lórí mo mọ̀ ẹ́ mi ò fẹ́ wàhálà. mo jẹ́ rẹ́dí láti gbàlejò. ṣé mi ò ní wàhálà mi ò fẹ́ kó ní wàhálà lẹ mi ò fẹ́ kó wá sọ́dọ̀ wa ní kejì jọ ṣì dúró lé. ó rí láti mọ̀ pé láwùn mi. ẹni rèé ṣe bẹ́ẹ̀ ló sọ ẹni gbé kí ló wà lẹ́kọ̀ọ́ wa. ẹni lè tó ń dán ilé bọ̀. èmi ò dán fún ẹni gbé kí ló dá wa ní káàkó díẹ̀ lọ́rọ̀ rẹ̀. kí ló dé tó ti mọ́ mi? jíjẹ jíjẹ tó tọrọ owó gẹ́gẹ́ 5k máa ti kọ́ 5,000 kó jẹ́ 10,000 àwọn big girl bí wàá báyìí. alo máa gbà yín sọ 5k fáwọn 5,000 àdéhùn ní fún mi náà. àjẹ́ ìṣòwò ń dá tó bẹ̀rẹ̀ lọ́wọ́ tọ́lọ̀ sí bẹ́ẹ̀ ayé mi dá torí pé ilé ẹ̀kọ́ ni. ta ló rán yín láṣọ mẹ́ta ṣé kí ló ń sọ láyé bẹ́ẹ̀. ẹjọ tó bá ti dọ̀la máa jẹ̀sẹ̀ méjì tó ń kí ló dé máa jẹ́ láṣọ mẹ́ta fún mi. ẹjọ. àǹfààní ńlá ló ní o jọ̀wọ́ máa bà àǹfààní náà jẹ́ oore ọ̀fẹ́ tó bá ní dákun kí. Hello, ṣé ìkọ́ mo bá sọ̀rọ̀ ni? Kí ló dé? Ṣé ẹ ṣe program yẹn? Ẹ ṣàlàyé pé mo program lọ. Àgbà tí mo program nǹkan jọ tó nítorí pé òun wo program ọ̀sìn Yorùbá film tẹ́lẹ̀ máa ń wo nílé kí n dẹ̀ máa wò. Yorùbá film kọ̀. Ẹ jẹ́ wọn gbé níjà rẹ̀. Ẹ máa wò program kan program yẹn. Ìwọ ọmọbìnrin ṣọ́ ara ẹ̀ ní inú ilé. Alimat ṣọ́ ara ẹ̀ gidi gan nínú ilé yìí. Bóyá lè mọ̀ right tẹ ní nínú ilé yìí ó lèmi náà ní. Àwọn játijàti ìyẹn olófún ẹ̀ ní right nínú ilé. Sọ fún mi kan àwọn ìwèrè ìyẹn ló gan olófún ẹ̀ ní right nínú ilé. Look here. Ṣùgbọ́n pé ohun tútù ni mo fi ń bẹ̀rẹ̀ ń ṣe. Ẹ bá máa wá lọ gbígbóná kọ. Sórí ìwọ ọmọ aláìlẹ́kọ̀ọ́ ọmọ òṣì àbí ìpàgbé ọmọ yìí mo ń wọ̀n ẹ̀ wípé kò ṣọ́ra ẹ̀ nílẹ̀ sórí inú ilé tó wọ̀ yìí àtẹ̀mí àtàlájì lájọ́ jìyà jìṣẹ́ ṣe wàhálà inú ilé yìí o máa ti torí wípé o ti lóyún egbére kan o fẹ́ bímọ kan. ẹ wọ pẹ̀lú mọ́jàre ta lè ń sọ sórí fún ta lè wá ń sọ sórí fún sí ṣé mo fọ́ fún yín ni. bí nǹkan ṣe ń bẹ̀rẹ̀ gbógun ìdílé ṣe ń bẹ̀rẹ̀ rẹ̀ ìyàwó ò gbà fún ìyálé ò gbà fún ìyàwó èmi ò sí lé lajà o ọlọ́run láti ètò pàṣíà gbogbo agbára tó yẹ káwa dàda ní ó kó fún Samson nìkan òun fi gbogbo agbára òfìgbó lóṣù òfìgbé dì láìlá èmi ò lágbára tó mi fi lé lajà o tí baálé ilé bá dé yóò àyànjú gbogbo ẹ̀. ẹ wo program ilé tí mo wo yìí mo ti kó tí ẹ ní kọ̀tà ẹ̀fẹ̀ ẹnì kọ́kọ́ lè wá ní wo program yẹn mọ́ ní èmi àti ẹ wá máa wo program yẹn abẹ́ máa gba ìlú òsì lọ́wọ́ mi program kan program yẹn. Aláwọ̀ ọ̀gbọ́n mi a ní ìyá tó yẹ kó fi ọmọ rẹ̀ ṣe period tó yẹ kí kò ní àti ìwà ṣe. Your Excellency sir. Ọ̀gá, there is fire on the mountain o. Látàrọ̀ tẹ̀sí jáde inú ilé ó gbóná jàjèrè lọ. Yọ́nà, mo rò pé tí ọ̀n bá ń dàgbà ọmọ ń dáná ni. Ṣé o ò fẹ́ ní làákà ẹyọ kankan rárá àtọ̀ ni? What's the problem? Ọmọ ọgbẹ́ wọn ní kó má kú. Kí ló máa padà kọ́ bí kò ṣe àgbẹ̀? Pàkọ́ máa dá sáwọn ọ̀rọ̀ tí ò bá ti kú ẹ. Kí ló ṣe bọ́ iná?
ó ti máa ń dá sáwọn ọ̀rọ̀ tó bá ti kàn nìyẹn. àbáṣe gbogbo ara ìgbín náà máa yọjú. wọ́n máa ń dá sáwọn ọ̀rọ̀ tó bá ti kàn wọ́n. ẹbí ẹ sọ ìlú ọ̀wọ́ ọdún èsì ọ̀gbọ́gà jáde. ọ̀rẹ́ mi ìyàwó gbogbo yìí ń fa ìwò kan dán sí wa lọ́rùn. Báwo ni bébí nǹkan ṣó ń kéèkì? Báwo ni báyọ̀ rẹ̀ mi? Kí ló dé tí ṣe mí rẹ̀ tẹ̀lé ọ? Ṣèmi rẹ̀ wọ́n pè mí lára àwọn ojú tó lọ fún ìtàbí wọ́n pè pé kó wá. So reason tí o fi tẹ̀lé mi wá nìyẹn. Ó fúli bóyá good news la máa gbọ́ lágbára ọ̀nà. Àmì o, Ọlọ́run àtẹ̀jẹ̀ kó rí iṣẹ́. Ọ̀rẹ́ mi ní báyìí jẹ́. Ilé ló fún ìbáyìí olùgbà. Ṣé mi ní wá kó tiẹ̀ fún 1 week báyìí? Kí ni wọ́n wá enjoy gbogbo nǹkan tó ń enjoy bí báyìí? Ilé ọkọ ẹ̀ ló máa lọ kò ń ṣe bíbá ló máa kó wá. Ilé ìfáà. Wobi ọ̀rẹ́ àmì mà kó o rí nígbà tí mo kọjá lọ kí ló máa ń ṣe ọmọ ìgbọ́n tẹ̀lé ṣé wọn ò kọ́ ẹ wípé tí wọ́n bá wọlé onílé wàá kọ́kọ́ béèrè onílé wàá kí onílé. Ẹ dẹ̀ máa wọ̀ ọ́ actually àmọ́ pé kọjá mi ti ẹ̀ mọ̀ ọ̀rọ̀ tí mi àtọ̀rẹ́ mi sọ la focus sí àmọ́ bóyá èèyàn kan lọ àbí bóyá èèyàn kan stroll lọ àbí wọ́n stroll bọ̀ àmọ́ notice anything àbọ̀ rẹ̀ mi. Àti ẹ̀ notice yẹn rárá kódà àmọ́ gbà tẹ́ kọjá gan. Bẹ́ẹ̀ni Halima ìwọ náà ló ti bẹ̀rẹ̀. Ló ti bẹ̀rẹ̀ ẹyẹ kí ọ̀rọ̀ náà bẹ̀rẹ̀ la fọ̀ focus bẹ́ẹ̀ni. Halima ló ń fẹ́ ẹ̀. Ṣorí games tó ń play ètò tó ń lo gbogbo àwọn ọ̀rẹ́ ẹ̀ láti play kó lè pay ẹ̀ ó máa jẹ́ gbàbọ̀ ń tiẹ̀ ni. Ṣorí ìrìn àjò inú ilé yìí ó ti pẹ́ tèmi àtọkọ mi dá sí àrùn bọ̀ tó bá fi ojú ọkọ lè wá fún mi wẹ́ kó wá da ìrìn àjò mi rú yóò fi ọ́. Ṣé ilé àlè ni wọ́n wà? Ṣé ìwọ sọkọ ẹ̀? Ṣé mi ò sọ fún ẹ? Àbúrò òfin ìtọ́jú ìgbà yìí rẹ̀. Ó jẹ dúró síbi ìgbà ewu dẹnu lẹ́hìn sọ pé nǹkan tó ń fèsì ni. Rí ilé ọkọ. Kí mo fẹ́ sọ? Ẹ máa gbà mí kẹ́mi ìrírí eléyìí. Mo ogún máa yóò dúró lásán. O ní láti yára ẹ ní brain gidi gan ni. Hello mami. Ẹ kú ọjọ́ mẹ́ta mà. Bẹ́ẹ̀ ni mà. Báwo jẹ lọ́jà? Àwọn máa ṣe ọ̀run. Àwa náà wà mà. Ẹ wò ó. Mami, ẹ wò ẹgbẹ́ tí mo ti sọ fún yín pé ẹ̀ nílé wá sọ́dọ̀ wa nítorí ìyálé mi tó wà níbà ẹ̀mẹ́ tí wàhálà wọn ti pọ̀ jù bó gbà lọ́ máa ń wa tó léèyàn lórí. Bẹ́ẹ̀ ni mo ẹ̀mọ́ kí mo ti ṣàlàyé gbogbo ẹ̀ fún yín tí má ti rí mo máa wá ṣàlàyé fún yín ní tó máa yé yín dáadáa. Ìkan tèmi ni mo mọ̀ kan tí mò ń fèsì bíbá yìí. Bẹ́ẹ̀ ni mà. Rárá mà. Máa jíṣẹ́ fún wọn mà. Ẹ ṣeun gan mà. Halima. Halima. Ṣé mo wípé you're a very stupid girl? Ẹ wò ẹ ṣọ́ ara yín o. Èmi. Ṣé mi ni kí n má wà sọ níyàn lórí? Mo ṣọ́ wípé wọ́n kọ́ ẹ ìwọ ló dúró pẹ̀kọ́. Halima, ṣọ́ ara ẹ̀. Àríyàn. Halima, ṣọ́ ara ẹ̀. Ẹ ti fẹ́ bẹ̀rẹ̀ lálẹ́ yàbí. Tí bá tọ́ ọ̀bọ̀ mi lójú mi rẹ̀. Tí bá tọ́ ọ̀bọ̀ yìí lójú kọ́. Tí bá tọ́ ọ̀bọ̀ yìí lójú kọ́. Halima. Mo fẹ́ sọ. Gbogbo nǹkan tó sọ pátápátá kò sí kankan tí mi gbọ́ rẹ̀. Ẹ̀yin náà ṣé wọ́n mọ̀ pé mo wà nínú kó tó máa sọ fún ọ̀tọ̀ ṣé wọ́n máa tó wọ ilé sáré ẹ̀yọ̀. Ok, ẹ̀bí ní gbogbo ẹ̀ láti wà nílé. Ó ń tẹ́lẹ̀ òun ní ìlara. Kò ń ṣe ń bẹ̀rẹ̀ fún un.
ṣé kí n ṣe ṣe oúnjẹ ní Jacob. mi ò rò pé mo lè fojú mi orí TV báyìí ní fún wọn. Especially heart lẹ́kọ̀ọ́ yìí. I really like you. I just want to take a selfie with you. So you stupid. You want to take a picture with me with a techno? Before I come follow you. Before I upload it on Instagram, I will filter it. Adúrú nǹkan bàtàbàtà yẹn ni wọ́n ṣe. Ṣé bẹ́ẹ̀ bá yẹ ọmọ lọ́mọ jẹ́ ni? Stop it! Stop it! Kí ni gbogbo lọ́sẹ̀ tẹ̀? Come on, stop! What the fuck is this? I don't know that Jesus Christ keeps telling me don't do this. Yeah, ó ṣáàtì dọ́dọ̀ yìí mẹ́rin ṣá. Yes, ẹ mú check ẹ̀ lọ́wọ́. Ẹ mú fún. Ṣé wọn pẹ́ ní Friday? Mo dẹ̀ láti pay in. Okay, good. I trust you. Ẹ ti di next week yẹn. Bọ́ ẹ jẹ́ máa pè é. Okay. Ọgbẹ́ni. Yà kí ló ń ṣẹlẹ̀? Mo tẹ̀sí sọ pé mo fẹ́ sọ̀rọ̀ yìí ó tó ọjọ́ mẹ́ta. Láti ìgbà tí ìyàwó mi kékeré tó ti lọ síbi tí ẹ gbà fún un. Ṣùgbọ́n ṣé mi lẹ́tọ̀ọ́ láti fi ní pé kí n máa lọ bẹ láti máa lọ ṣàbẹ̀wò rẹ̀? Ó wà ókè ni. Ìgbà wà ókè ò ní sọ ní sọ ní sọ. Ṣé mo yẹn máa gbé ẹ máa sọ pé ìjọba yìí mo fẹ́ lọ sọ́dọ̀ ìyàwó ẹ kó kí n gbé ẹ lọ́bẹ̀? Kò kò yàwó fún ara ẹ̀ mọ̀ pé ládẹ́sẹ̀ mo fẹ́ kẹ́ ń jọba yìí. Ẹ̀ẹ́dẹ̀mọdé mi wò ni. Ẹ mọ̀ pé gbogbo gbàdé mi bá wà kí n ti bá yín lé. Ó máa ń jẹ́ kí gbogbo ẹ̀ rọ́ṣọ̀ mú dáadáa. Àlejò máa bá ṣe tẹ́lẹ̀ sábà máa àjọ owó bọ́ọ̀lù àbí. Tẹ́lẹ̀ sí báwo ẹ mọ̀ pé ṣẹ́rí wáìnì tí mo mú lọ́dọ̀ yín jọ ẹ̀. Ẹ ṣáà ti fogun náà wá. Ẹ ti fogun náà wá àwọ̀ ọ̀dẹ̀ kọ̀. Agbátí ló ti dọ̀dọ̀ ní first half. Odi second kìíní ẹgbẹ́ fọ́ wà lé wa no problem. Àwọn adá àgbẹ̀ tó bá yà. Ilẹ̀ ti bí ti àsọ̀pá ẹ̀. Ok, ṣé ti village wa? Ó báwo ni mo nǹkan tí sọ̀tún ẹ̀ ṣe? Ó ṣe oníbọ̀ náà ní èrè pé bẹ́ẹ̀ kò mọ nǹkan. Ó lóun ti ṣe sọ́ọ̀bì fún wa. Ó wá yọ báńdìrì ilẹ̀ nìkan níbi tí ojú pẹ̀lú nítorí ìrìn àti ìgbésí wà máa gbẹ́ hadid. Kò gé gbogbo lẹ̀ rárá. Ìwé ilé àkóso anything ó lè gbé ìlú wọn lọ pé ẹgbà ọ̀sán sọ́ọ̀bì. Àmọ́ ti wájú lòun máa mú wọn tó máa fi bẹ̀rẹ̀. Bàbá gbàgbọ́ ló jẹ́ sọ́sẹ̀ máa rí gbà. Ó máa sọ jù náà mo ti jẹ yín náà. Ṣé wàá ókè? Mo fi style mo fi ń lọ ní wẹ́rẹ́wẹ́rẹ́ àgbà ọ̀. Kí ló dé? Ó ní aláàdì ṣe ó mọ̀ pé by 8 wọn láti kó mi. 8 yá jù. Ọkọ mi kọ́ ni ìgbà tó bá wù mí ni mo lè fi yín sílẹ̀. Ó mọ̀ kọ́ ló máa ṣe. Tó bá ti bọ́ ta mi wà ara kí náà mo ṣe lọ máa fi sọ ajá mọ́lẹ̀ yẹn. Wọ́n kọ́ fi mú ẹsẹ̀ mi báyìí. Máa fi ṣe nǹkan yẹn mọ́lẹ̀. Mi ò ní ti ṣe nǹkan tó bá wù mí mo lè fi yín ṣe. Lónà ṣé bàbá ọkọ ẹ̀dẹ̀ ti wá? Bàbá ọkọ mi ṣá. Èmi ò rí wọn o. The last time wọ́n sọ fún mi pé àwọn wá sí ibà. Ẹ níbi lè pé mo rí wọn. Oúnjẹ tí mo wá ṣe ìyẹn wá waste. Mọ́ ìwà yẹn tí bá máa rí wọn máa fún mi ní oúnjẹ mi. Tó bá wá ṣe máa dùn ní o. Oníbi tó dúró lé lórí ẹ̀ kó máa dúró bí èṣù lọ́rùn báyìí lọ́rùn láti fún ẹ lówó yẹn padà ní. Tó bá tí wàá lọ fún ẹ ní kí ìyàwó mi máa wọrí. Ó lágbárí gan-an. Ìkejì káyọ̀dé ni àwọn méjì ní agbárí. Wọ́n ní agbárí gan-an. Alájẹ, ẹjẹ́ lọ́wọ́ oúnjẹ tí mo gbélé lọ kẹ́lì jẹun kẹ́lì lókun ló dáadáa. Good, orí ẹ pé. Eléyìí àti bígbà téèyàn tó kó jẹ̀bi mórí jẹ̀bi. Mama, it's so good to be back. Like you know me English, so that's the kind of thing I'm from like. Yes, Dad. Mo tún mí ìsìn gan. Ó dàbí wàgbá àwọn méjì rẹ̀ ní ìgbà ọ̀nà káà mí sẹ́ni. Àwọn náà mí sẹ́ àgbà.
Ìwà ọmọ mi bó ṣe ń dán. Bára ṣe ń jọ̀ lọ. Ó ti ń làágùn ni. Bẹ́ẹ̀ni. Èmi pé bíbá yìí ní. Wẹ́dà àti wà tá a máa sọ pé ó tutù bẹ́ẹ̀ ó gbóná lójú tí wọ́n ní. Ó ti ẹ̀dùn pẹ́tẹ́ kọ̀ọ̀kan lọ tẹ́kọ̀ bèrè báyìí ló ń sọ àwọn ẹran pé. Náà mo ní wà ní ìlànà àgbà mi wọ̀ náà bá. Dáàdì náà ní iná. Ó máa ń sú mi ní. Máa sú mi ní bá wo. Wà á mú mọ́ra ni o. Ẹ má jẹ́ ká parọ́ tán yàrá. Ìlú yẹn dá. We have everything planned out. Látòrí iná, débi omi, débi ọ̀nà. Hello. Máa pọn nǹkan tí ò ní fún ojú. Ìlú wa tó wo yìí kò síbi tí mo lè fi mi láéláé. Ìlú wa tó da ó jẹ́. The thing is, I now go leaders. Saying. But to God be the glory. Next kota wa ìpè náà leaders náà máa fún wa. Ìdílé àwọn inú àná lórí tẹ́lẹ̀. Àìsàn náà olórí gidi sí i ní. Kò yẹ mo máa ń tẹ̀lé ọmọ bọ́ọ̀ ṣe rí. A lot of us learn on them between both. That's true. Oh yes. Daddy, kọ́lọ́hún ṣe bàbá fún wa. Àmín o. Ẹni àwọn olórí tọ́lọ́hún yọ fún wa. Kọ́lọ́hún bá wa tí wọ́n lẹ́yìn kọ́ lè ṣe bàbá fún wa. Daddy, ìyàwó ní kékeré ń kọ́. Yeah, she's fine. Ẹ wo nítorí Ọlọ́run, ẹ jẹ́ ká mọ́rọ̀ mi. Mọ mi ò láìkí bẹ̀ ṣe ń sọ̀rọ̀ báyìí náà. Dáàdì mi bá fẹ́yàwó mi, definitely màmá náà lọ jẹ́ sí mi náà. Gbogbo ọmọ tó bá yìí. A ní gbọ́ nǹkan tí mo sọ. Gbogbo ọmọ tó bá bí wọn ti dàbúrò mi, ẹ má máa sọ̀rọ̀ báyìí, mi ò láìkẹ́. Ebi ń pa mí náà mo sọ fún yín. Tó bá fẹ́ jẹ́ ní kò sọ fún mi kí wọ́n jẹ. Dáàdì ti fẹ́yàwó, wọ́n ti fẹ́yàwó, ẹ̀ dẹ̀ má dá mi. Tó bá ti fẹ́ jẹun kó pè mí nílé. Àgbàlagbà ó tí ìjáwó owó ìlú ẹ láti ìjọ ààrẹ I'm so surprised. Mo mọ̀ ṣe ń jọ owó. That's true. No problem. Mo ṣàgbẹ̀ kí n ṣe méjì obìnrin kò dé ní láéláé kí n máa fi every minute kí n máa fún ní $1 million. Pé làgbàdàgbà kí n kó lọ kí n ra gold fún kí n ṣe gbà fún tó mọ tí wọ́n bá fojú kó fèrè pé ẹnìkan dé. Bí ìgbàtà láti fọn náà rù nínú. Ẹni tí wọ́n àmọ́ ní kò mọ́ àyàn brother to be nǹkan. Ó wà náà. Ó wà nílẹ̀. Ibo ló wà báyìí? Wọ́n sọ fún mi. Màá tẹ́ àti yọjú sí wọn lẹ́yìn àtọ́lá. Tí n bá sọ fún sìn ní òde bóyá tó bá wọ táì kan ló kù. Tá bá wá pé aago mẹ́sàn-án sí wàá lọ́la kan ara mi. Irọ́ ni o. Wà á ní mo wí. Tó bá gbọ́ kó owó ìlú. Bóyá ká máa bóyá máa yọjú sí mi. Tọ́ba dẹ̀ yọjú sí mi máa lọ wọn. A lè kó adé bí. Ẹ̀rẹ́ kí n bá màmá sọ̀rọ̀. Ṣé ní 21st century ká wà nínú ìkọ́tà máa ṣàkàrí rẹ̀? Mo ní lọ́dún gbèjà láì ṣe rẹ̀ mọ́. Mo rọ́lẹ̀ ẹ̀kú bẹ́ẹ̀. Everybody máa dùn gbogbo is fine gbogbo environment ṣe clean kò dágbà tó wà níbẹ̀ ẹ̀ fẹ́ pé wàhálà ní lójoojúmọ́. Ọ̀rẹ́ mi
ọlá alájí àtọ́lá ọlọ́run. Ó dáa o, mo máa fi rọ́lá tèmi tọrọ wo bí fresh. Ẹ̀yin náà ṣàṣe kíá. Ẹ ṣe kíá kẹgbàlé ọkọ yín lọ. Mo wáṣẹ́ tí bá ti ríṣẹ́, àwọn ọkùnrin máa wá sọ́kàn mi. Kí ló ń ṣe tó ti wọkọ̀? But at least ìgbà yẹn mo máa ní nǹkan tí mo rí tí mo rówó. Èyí kò máa lọ wá bọ́kùnrin kó máa ṣe àánú o. Tó bá ti ríṣẹ́ tó bá ríṣẹ́ yẹn náà tán ilé ọkọ ló ṣe máa ń ṣe ọ̀sán fún mi ló ń jẹjẹ báyìí. Wo mi ò ní ro ti wá ẹ̀ ṣáàjẹ́ lọ́ba ìwà kan tó máa jẹ oúnjẹ tó kú mọ̀ jẹ náà nìyẹn. Ó lè. Oṣù No problem. No. God forbid bad. You want to marry a Muslim, if you're man. How can you even say that to me, that you want to marry a Muslim? That is not when I am alive. You are a pastor. Have you forgotten that you are a pastor's daughter? Kí ló fẹ́ káwọn ọmọ ọjọ́ mi? Kí ló fẹ́ kó máa sọ? Ìwọ náà wò mí. I don't get it. Daddy, please. The guy loves me. Ifeoma, Sir. What do you know about love? Tell me. Ìwọ ọmọ nígbàgbọ́, o wá fẹ́ lọ fẹ́ aláìgbàgbọ́. Who does that? Daddy, nígbà tí mi rí ọkùnrin kankan kó pẹ́lú sí mi ní church, ṣé mo máa fira mi bí ọkùnrin? Then you will wait. Yes. Your right man will come at the right time. He's the right man. Who told you that? Daddy, he's the right man for me. Please. Mommy, please let me talk to Daddy. The guy loves me so much and I love him too. My dear, your daddy is very right about this issue. Àbí etí wo ló bá ní lọ pé ìwọ pásítọ̀ fẹ́ lọ fẹ́ ọmọ aláàjì? Ó ti túmọ̀ sí pé ó máa di mùsùlùmí lọ́la nìyí. Ìtàn tí ẹ wá sọ tó fi bá gbogbo ẹ̀jẹ̀ pátápátá ni pé o tún jù lọ. Daddy, temptation delay. I beg you in the name of Almighty God. Please let me marry this guy. And also, Daddy, remember your promises though. You just don't understand this. I want the best for you, Fiona. You know that from the beginning. Sure I do. This Muslim thing, how do you want me to handle it? Daddy, please. Please. Just temptation. I know. Fiona, Abi? Yes, sir. Èmi lè dùn láti rí ẹni jókòó pẹ̀lú wa nílé mi. Ọ̀nà àdúrà ní gbogbo nǹkan tá a bá fẹ́ ọlọ́run ọ̀nà wa fẹ́. Èyí tí a fẹ́ rárá ọlọ́run á lè jìnnà sípa rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ ní ibi nínú mi dùn pẹ̀lú ẹ̀. Pé that about God is so Thank you, Mom. Mo ṣe Yorùbá sábà rí nǹkan tó bá fẹ́ mọ́lé gan-an
bí kan rí òkú chance kó gbábọ̀ ọkàn tó wẹ̀ fẹ́ gbọ́ àbá wèrè ní gbogbo ìṣá. Àpọ́nlé ni kì í ṣe gbé àbí mo sọ pé stubborn goat kan náà ní ọ̀rọ̀ ẹ̀yìn ni bó ṣe wò ó jẹ́ pé ó gbọ́dọ̀ jábọ́. Ó gbọ́dọ̀ jábọ́. Ó wà mú ìwádìí fún ọ sí ìwọ lóhùn láti fẹ́. Ẹ̀yin ló lè fò yọ. Thank you. But I'm having a problem. Kí ni ìgbà? Problem ti ní ní pé ìwọ́n ti wá sìn mo mọ̀ pé bó ṣe tẹ̀lé ọkọ ẹ̀ wá síbẹ̀ sí definitely òun náà wọ́n ti bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn tán bí ẹ. Bẹ́ẹ̀ni. Yes sir. Wọ́n mọ̀ ọ́. Ìjẹ́ àwọn ẹbí ẹ máa lè yọ̀ǹda ẹ pátápátá fún wa. Èdè tá à ń sọ ìjọba wọ́n gbé ní bí wọ́n gbọ́ èdè tiwa ni. Bí àtẹ̀yẹ́ àtọ̀ ṣe ni Yorùbá làwà Ìgbò làwọn kan bí ẹ. Now ọkọ tó fẹ́ Muslim home ló ti jáde ṣé wọ́n máa yọ̀ǹda fún ẹ láti pé kó o fẹ́ wá kó o dẹ̀ ṣe ẹ̀sìn tá à ń ṣe nílé. Ẹ̀ka ṣẹ̀rọ àwọn parents wọn ò ní ìṣù pẹ̀lú ẹ̀sìn ní ẹ̀sìn tó wọ́n sọ fún mi pé àfọ́ǹdà tí máa ti wà fún tẹlifíṣàn rẹ̀ àwọn ò ní ìṣù pẹ̀lú ẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ máa ń láti wá àwọn parents mi tó dẹ̀ máa discuss ìfọ̀rọ̀ ní ọ̀sẹ̀ fún mi. Idea. It's very easy to see and yes, so whenever anything, I only must take it. But there will be financial advice to take about that is the day of fire now. It's just from Coco. So that's why I want to call to do this in the right. That is really. I'm our story, Nishu, Noka. Débi tí ẹ̀fọ́ wọn máa ń kó ṣùgbọ́n ọ̀sán oríṣiríṣi èso ọtí òyìnbó ọtí ìbí gbogbo nǹkan wọ́n yí ká tí wọ́n import kí la tó ń torúkọ àwọn grand rice white rice àtòkù wa láti wá fi dáná nítorí pé nígbà tí èmi máa fẹ́ yẹ èmi mú ojú ìpele tó ń mọ mi lọ sí market ìdílé nǹkan tó gbà ọmọ mi náà tún wá jọ mí. Gbogbo máa bọ́ sára ọba ẹgbẹ́ ló ń ṣẹlẹ̀ gbogbo nǹkan mo fi jọ àbá ìjọ jẹ́ kí n ná ọmọ ilé olóko tí wàá mú wọn náà wáyé. Ọmọ tó jọjú yẹn wà á pé ẹ̀yìn èjì tí ti gbé pọ̀ èmi ló jẹ́ kí n máa sọ ọmọ tí mo sọ ọba no problem you are mostly welcome to this family. Thank you very much. Thank you daddy. Gbogbo ohun tó bá yàn láti bí ẹ̀rọ ọkùnrin ni obìnrin ni méjì bó ṣe máa bí tó bá máa bí obìnrin méjì ló máa bí tó bá fẹ́ bọ́kùnrin méjì ló máa bí tó fi ẹsẹ̀ adẹ̀lẹ̀ àní tó fẹ́ fọ́kùnrin nìkan ló máa bí ó ti yẹ ọlọ́run wá pẹ̀lú wa ọlọ́run àgbé tù wá. ọmọ mi mọ̀ bóyá ẹ̀ná nǹkan tẹ fẹ́ hard mọ́rọ̀ tó wà nílẹ̀ yìí o. ṣe dájú ẹ̀yin lọ́dọ̀ bí sàmì gbogbo nǹkan tó sọ pátápátá ni mo fara mọ́. Thank you very much. Ọlọ́run akún ẹni. Nítorí pé láti ìbẹ̀rẹ̀ ọjọ́ ayé wa tí mo ti pàdé yẹn, ò dojú tì mí láàárọ̀, ò dojú tì mí lọ́sàn-án. Ọmọ tó máa ń mú ẹ tó máa fi dojú tì mí ní àsìkò ẹ̀ṣẹ̀ lọ́nà ọ̀dọ̀ ìgbé báyìí. Ní àpòlé yẹn, ahọ́n àtẹnu ọmọ ìjà àmọ́ pé parí ẹ̀ ọlọ́run bá nìkan ló mọ̀ ọ́ o ti ṣẹ̀ mí rí èmi náà tó ń ṣẹ̀ lọ́wọ́ ẹ̀jẹ̀ ká dúpọ́ náà lọ́wọ́ ọjọ́ ìyẹn ló máa jẹ́ fún ẹ. mi lè sọ fún ẹ pé kí ìyá ọkọ ẹ kó bọ́ sí kitchen kó lọ sí oúnjẹ fún ẹ. Èmi ti wá sọ pé gbogbo nǹkan tó máa fi ń ṣe oúnjẹ Ìgbò kó bèrè ní
ọjà òun ní kó rà wá sílé bóyá ń kọ́ bí ni ibi àdéhùn tí àdéhùn náà then ìkọ́ wà tẹ́ tó máa ń gbọ́ fún ìlọ́fẹ̀ẹ́ ẹ̀bí ka ẹ̀kọ́ àbí tí wọ́n máa ń kó wọn gbogbo ẹ̀ àti kí ní ẹ̀yìn tẹ́ máa ń ṣe báyìí gbogbo ẹ̀ mọ́ ní kóra so ó máa ṣe ń jẹ ibò fún wa ní lébí lẹ́yìn right so wọ́n máa jẹ ìjókòó àlejò. ẹ bá bẹ̀rẹ̀ àlejò o. ṣé ìtọ́ máa fọwọ́ sí báyìí ojú ti wà ń bẹ̀rẹ̀ kí ló ṣe é? Orí ń fọ́ mi. Ṣé tí wọ́n wà kan lọ? Ìfẹ́ wà kan lọ. Ọkàn ìfẹ́. How far? Mo máa parí in less than 45 minutes, sir. You know, thank you now. I have a meeting with that one. Báwo ni ọpẹ́? Ó yẹ kí n lè ṣe tán less than 15 minutes, sir. Wọ́n kọ́ báwo ni? Ọpẹ́ fáìmù méjì lóṣù ọmọdé báyìí. Yes, sir. Ká tó close náà ṣe tán. Ká tó close náà. Mo mọ̀ ẹ́ pé wọ́n ló bá tọ́jú. I'm quite sure that. Ṣé o fún mi máa ń ṣe náà? Ó ṣe jẹ́ pé wọ́n nìkan ní gbogbo wa. Tell me, you cannot work with me. You take me one message right now. Okay, so my did the salary. Yeah, I will. I can do my share. I can. Okay. Ọ̀gá, are you okay, sir? Ọ̀gá. Ẹ tí mo jọ pé jẹ́ kó ń jókòó sí ìbáyìí bọ̀. Ọ̀gá. Are you okay, sir? Are you okay, sir? Sir. Lọ pé security wà fún wa kọ́ ọ̀gá. Ẹ jọ kí ni state health tàbí nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́ ní pé gẹ́gẹ́ bí mo sọ fún lẹ́ẹ̀kan lọ́nà láti máa sinmi wọ́n ti máa stress ara wọn jù kò lè dá fún health wọn so ẹ jẹ́ kó máa sinmi. ẹ lè ṣọ́ pé tọ́ba sinmi wọn. tí wọ́n bá ti ń sinmi dáadáa tàbí fún wọn láwọn oògùn tó yẹ ká fún wọn àwọn oògùn yẹn ló máa relax nursing and everything is gonna be fine. ń bá dáadé sọ gbogbo àmọ́ ń bá wọn sọ ẹ má máa gbé iṣẹ́ ọ́fíìsì ẹ má máa gbé wálé bí ó ti mọ́ wọn lára thank God I'm back now èmi máa adjust gbogbo ilé rẹ̀ and one other thing though ìjọba fẹ́ bẹ́ẹ̀ yẹn nítorí ọlọ́run gbogbo agbára tẹ bá ní gbogbo nǹkan tẹ bá mọ̀ ní mo fẹ́ kẹsà lórí dáadé I want him to be okay. àgbọ̀n ọlọ́run fún ọṣẹ. Because I can't afford to lose it. Ọlọ́run tẹ̀ ń jẹ́ ká lóòzù ẹ̀yin commission pé ẹ̀yin ò jẹ́ kí wọ́n stress ara wọn jù. Before my pè mí o lọ́sẹ̀ mọ́ tó ṣẹlẹ̀ I need to attend to this call. Okay. I need to know láyé láti. Èmi kan máa gbọ́n máa lọ́n sí. Thank you very much. Really appreciate you. You see, àwọn àna báyìí rí láti ẹ̀sí ìwà ṣe gbogbo ọmọ orí ká ṣe lọ́wọ́ ẹ̀sùn wa gbéra ní pẹ̀tẹ̀ wá wò wá mo appreciate you náà. Yàrá òde. Mọ́mì. Ẹ wá bàbá. Ẹ ká lọ. Ẹ lọ́wọ́. Olúwa máa ṣe báwo lára ẹkú tó kí báwo lára ọlọ́run ṣe ọlọ́run ṣe báwo ṣe ìpẹ̀lẹ́ ẹkú tó kù ẹ̀lẹ́ ẹkú tọ́jú àwọn mọ́mí wa kọ́. Ìyá ó wà nínú lẹ́lẹ̀ pé mọ́mí ẹ̀ fún mi. Mọ́mí
Ẹ̀nà àlejò. All right. Ẹ kú lóko. Alake. No, Alake, mommy, she's my mom. Alake kọ́ lórúkọ mi. Alake ni Alake. Mami. Alake. Wọ́n ti sẹ́yìn. Alake ni mi. Ẹ yọ ọmọ mi. Ẹ jọ ṣáwọn ní màmá tàbí. Àwọn ni ìyàwó yìí. Ń gbà Alake. Ìyàwó mi. Alake ti bá yé jẹ́. Alake ti bá kọjá. Ọmọ yín dáhùn. Wọ́n ní bọ̀dù láti lé. Àbí? Ẹ jọ. Ayé mi ti bàjẹ́. Èmi mo mọ tí mo sọ Alake. Olóbì. Ìwà tó bá jẹ́ sọ̀rọ̀ mu. Ìyá mi. Ẹ jọ káwé dà. Káyé kọ́. Alake ti máa lọ́dún máa yé mi jẹ́ bí owó lé ìgbésí ayé mi. Ọdún tó máa yé mi. Ọdún láyé ti dábọ̀. Mo láti kọ́ mi sí mátà ìdáyìí. Ẹ jọ̀ọ́, madam. Ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ yìí ó dàbí ẹni pé ó ti ń bá èmi náà báyìí. Ìwà sábà jọ ń ṣe ojú. Ìwà sábà jọ ń ṣe ojú. Madam, ẹ jọ̀ọ́, ọmọ tẹ́ ẹ̀ sọ yìí àdúgbò Kalẹ̀jà yín kọ́lẹ̀ sọ. Carry my tire come since you no fit pick my call. I pick the call now. I go work. Hello? Who put the key here? Now, taking where some people they find. Now if someone just put here like this, oh no. Ọmọ tó jẹ́ pé ìbùkún Ọlọ́run ló jẹ́ fún gbogbo àwọn èèyàn. Bíbélì sọ wípé ọmọ nìní Olúwa ọmọ inú mi èrè rẹ̀. Ọmọ tí èmi ti ń wá. Mo ṣe àwọn mi èrò ọmọ bí láti jọ ẹ̀. Lẹ́nu kan wá gbé kalẹ̀ báyìí. Kí ni mo fẹ́ ṣe báyìí? Ṣé kí n gbé lọ sí police station ní àbí? Rárá, no go do that, no go do that. Because àwọn ọlọ́pàá yẹn ń ṣe báyìí, èyí ti gbọ́ ọmọdé bẹ́ẹ̀. Mọ́mí! Ọlọ́run ìgbà gbọ́dọ̀ ti rọ̀mù. Ọmọdé ẹjọ́ mo fẹ́ sùn. Ètò tọ́ílẹ̀tì àní mo fẹ́ ṣù ní àlejò ní mímì. Ọmọ tí wọ́n sọ ló dá fún sìn. Ọ̀dọ́ yín ló kàn fún sí àlè. Ibo lọmọdé yẹn wà? Ẹ bí pé ọmọ ọjọ́ sí. Ọmọ tá à ń sọ̀rọ̀ ẹ̀
òun ló wà lẹ́gbẹ̀ẹ́ mi. Táyé ìfẹ́ ọmọ lórúkọ yìí. ìfẹ́ ọmọ akọ́ Táyé ni ooo alájẹ. God. Yes. ẹjọ́ fún Ọlọ́run ọ̀rọ̀ tẹ́ ń sọ ọ̀rọ̀ yẹn ti ń bá èmi náà fún ara mi ní báyìí. ẹgbàá mi ọ̀rọ̀ yìí ń bá mi wí. Kí ló ti ṣẹlẹ̀? Kí ló ti mú? Kí ẹ rí pé ayé ìgan ti ayé ti bàjẹ́ báyìí. Ayé ti bàjẹ́. Àlàkẹ́. Àbálàkẹ́ kọ́ ni. Aṣọ ọ̀nà tún mọ ni. Àlàkẹ́ á ní má ṣàwọn. Ṣé òun rántí mi tí mo gbé nínú mọ́tò? Olówó ní wọgbó tó fẹ́ mú mi wọ ìfẹ́ yìí. Èmi ní ìsì ìtẹ̀nà rírọ̀ mọ́ tún ẹ̀. Ẹ̀fọ́ ló dò wọ́n mí. Kí lọ bẹ́ẹ̀ ludò lókù kí ni mo fẹ́ máa ṣe láyé. Kí lọ bẹ́ẹ̀ ludò lókù kí ni mo fẹ́ máa ṣe láyé. Ẹ wo bí kí ni. Olórí sí méjì, bàbá àlejò, àwọn twins méjì. Daddy, look, Daddy. Kí ni mo ń gbọ́ yìí? Tó bá ṣe àtàgà fún ìlà tẹ̀yìn rẹ̀, Ọlọ́run lè darí jẹ. Tó bò ní darí jẹ, olúbà àkọjẹ́, èmi àwa síwájú ẹ̀ dọ́dọ̀ náà. Kí ló ṣẹlẹ̀? Ẹ bá mi bẹ̀rẹ̀ fún ọ̀dọ́. Ẹ bá bẹ̀rẹ̀ fún ọ̀dọ́. Nígbà tá a fún wa pàdé ara wa, ìbànújẹ́ la fún wa. In fact, I'm just sick and tired of this whole situation. I forget just kill ourselves. Ká kúrò nínú ayé ìbànújẹ́ sórí oṣù tí ó gbé. Ẹ wo, ẹ̀yin kì yóò kúkú kan bí ó ṣe yíyí o. Ẹ jẹ́ ká gbà wípé bí Ọlọ́run ṣe sọ wípé ẹ máa rìnrìn àjò yín nìyẹn. Gbogbo ìgbésẹ̀ tẹ́ gbé Ọlọ́run ti kọ́ pé bẹ́ẹ̀ ṣe máa gbé nìyẹn. Ẹ jọ̀ọ́. Irọ́ ni màámi, a ò kọ́ bẹ́ẹ̀. Ara ìyá ìkàtà ti wáyé ló kó wa sínú gbogbo làásìgbò yìí. Ọlọ́run kọ́ náà ló jẹ́ kó náà hùwà tó wù. Èdìrẹ́ òyìn láàkì, ọba ọmọ, wíríwírí lójú orogún,
èjìwòrò lójú ìyẹ́ ọkọ ní ìgbà bí èjì ló wọlé tọ̀ mí ẹ wò èbí ni kò já wò tí o gbọ́dọ̀ ní orí ìdí ní kò sọ̀rọ̀ lọ. ọ̀rọ̀ náà wà ní iṣu àtàyàn àti sọ̀rọ̀ wájú pamọ́ ti pàkọ́ ọ̀rọ̀ náà wà ní iṣu àtàyàn. lálọ́ kí n tẹ́ kí ni ní ìwọ ọ̀pọ̀ mi ìwọ kí ló ṣẹlẹ̀. Alákẹ́ ó tún pa ọ́ sí mo rí ẹlẹ́sẹ̀ méjèèjì ó ṣe é ṣe wọ́n jà. Wọ́n ló gbówó mi. Mi mọ́ ọmọ yẹn mi mọ́ ọmọ mi. Mo gbogbo èyí tí mo já ti mú tó bá ti fún mi lọ́rùn jẹ́ mi kí wá fún yín ní mo yín sọ. Bẹ́ẹ̀ tí wo ló bá ń mówó ìyá àgbàlagbà? Bàbá ṣé o ṣe pé wẹ̀rẹ̀ ṣe. Alákẹ́. Bàbá ti rí kéjì pé wọ́n ṣe kí ló kọ́ yín bẹ́ẹ̀. Mo lè tọ̀wọ̀ mọ́ yìí. Ẹ wò ó, ẹ dákẹ́. Ẹ jẹ́ ń sọ gbólóhùn mi. Àlàkẹ́, ṣé ọkọ ló gbówó mi? Nǹkan mi mú òun. Mami mo rí. Àlàkẹ́, wọ́n ló gbówó mi. Kò sì sí tí wọ́n fi ọ ṣe. Dúpẹ́ kọ́ gbówó mi lé lọ kí n gbà padà. Mami ò mọ ojú ògùn lẹ́yìn fi rí mi. Ojú òye fi rí mi. Ṣé mo yín tó ti fọ́ lójú yìí tó wá sọ fún yín pé mo mọ ọmọ mi yọ. Ṣé mo rí ẹ? Ọmọ yín wo lórí mi? Ọmọ yín tó ti fọ́ lójú dàmdàmù ní mi mọ́. Gbogbo mùsùlùmí wà ti dúró. Ṣé ẹ gbọ́ sálàkẹ́ pé òun kọ́ ló ń gbówó mi? Mami tó jẹ́ pé ìgbà tẹ́ rán mi lóúnjẹ tí mo rí báyìí lójú méjèèjì tó tí mo pariwo pẹ̀ tó sá lọ tó bá jẹ́ pé mo mú wọn kó má jà fún mi. Kó má jà fún mi wọ́n kó má jà fún mi. Alákẹ́ sọ wọn. Ìyá Àlàkẹ́. Tó bá jẹ́ pé mo mọ̀ ní kó má jà fún mi sí mi. Gbogbo ẹni lóhùn gbogbo lówó tí n fi ń funfun tọrọ owó nígbà òdòdó ní ẹ̀wọ̀n tí wọ́n ń ṣe mí láàánú tí èèyàn kan sì wá wò mí sùnsùn ó ti di owó náà. Gbogbo ẹni tó gùn kó gbé lówó ayé rẹ̀ ó porúkú mu. Màmá abiyamọ ò ṣépè ẹjọ́ màmá ẹjọ́ mà. Alákẹ́ àmì màmí. Ẹ̀là lẹ̀kẹ̀kẹ́ rí ìrùkì lójú àtòkùbọ̀. Irun gbogbo orí mi yóò jàjọ fún àmì. Irun gbogbo Alákẹ́. Màámi, ṣé kò ṣe nǹkan tí mo rí? Ẹ̀rọ màámi, mi ò lóyún orí fẹ́ máa kọ́ mi ló ṣe jẹ́ kí ẹ dáa dúpẹ́ mò ń bì. Alákẹ́, alókun ẹ̀ lóyún. Ó ní mi lóyún. Ọ̀rọ̀ náà wà ní iṣu àtàyàn. Àti sọ̀rọ̀ wájú pamọ́ ti pàkọ́. Ọ̀rọ̀ náà wà ní iṣu àtàyàn. Torí pé ó lè ṣe tó lọ́wọ́ bí bá wọn. Wọ́n pàrọ̀ ọkùnrin ti jáde. Òṣìṣẹ́ fọṣọ ẹ̀yìn àbí. Olókun àtagbára ni wọ́n. O lè lókun àtagbára nígbà tó ti rìnrìn òṣì lọ. Okun àtagbára tó yẹ kó fi máa fọṣọ fún mi. Ó ti fi rìnrìn ìranù lọ. Oníranù. Kí ni? Ebi ń pa ẹ́. Ebi ń pa ẹ́. Aláìlójútì ebi ń pa ẹ́. Olọgbóyún wálé òun ẹni tó fún ẹ lóyún wọn jẹun tèmi lọ́rùn bì kan. Fún mi tó pa mọ́nàmọ́ná fún ìwúlá pa ẹ kú. Kí ni? Yé ẹyin mi o! Ẹ máa wo níra mi, tábọ̀ ní bọ́. Ní o máa rán mi. Mọ́mí ẹyin mi o yẹ! Ọ̀rọ̀ yìí máa ń tó ìtàn. Mọ́mí ẹyin mi o! Mọ́mí ẹyin mi! Yé! Mọ́mí ẹyin mi o! Máa ṣe lábára o, ìrá ìkùnkọ́ lè yọ. Dìde fún mi. Mọ́mí ẹyin mi! Mọ́mí ẹyin mi o! Ìgbóyà. Àwọn tó fún ẹ lóyún, wọ́n wà mí tọ́wà tó ń gbádùn yìí ni ló wá ń ṣe kí ní sí lọ́rùn. Dídé kò ní fún mi, máa fi ẹ́ lẹ̀. Níṣó. Mọ́mí ẹyin mi o! Àbí kí n gbẹ́ṣọ. Níṣó bá. Pẹ̀lẹ́, pẹ̀lẹ́ ṣàrọ̀ra.
Mọ́mí mi o. Alákẹ́ mi ìfẹ́ wà láò. Mi ìfẹ́ wà láò. Mọ́mí mi. Ìyá àbèjì. Ọ̀rẹ́ mi Fàtílà. Kí ni mo ti sọ fẹ́ pé kó má pè mí Fàtílà mọ́? Tracy lórúkọ mi jẹ́ anything. Ló tún jẹ́ Jésù. O mà lọ́kì o, ìwọ nìkan tó yan twins ìbejì. Bọ́lá ṣe ń ṣiṣẹ́ ti ẹni ẹja rí ọ̀rẹ́ mi sí. Kò kúkú sẹ́ni tó mọṣẹ́ Ọlọ́run, ọwọ́ gọ́tà ń gbé lẹ́kọ̀ọ́. Okun yẹn báyà kan ń wò ni, àmọ́ bẹ̀rẹ̀ àmọ́ pẹ̀. Ọlọ́run ṣàṣọ ni. Ìkejì bébì nǹkan. Ìyẹn ló mọ̀ farabalẹ̀ bí náà méjì. Ó wà nílé ó ń sùn. Torí ọmọ táyé yìí wọ́n lè pọ̀ gbogbo gbà ní sá wàhálà ló máa ń fún un. Mẹ́ni wọ́n lò jára ẹ̀ wọ́n lò sharp láti jọ ẹ̀. Ó ti yẹ kó jára ẹ̀ náà. Kó gbé kejì sílẹ̀ wọ́n tó ní pé táyé ń fún ẹ ní problem. Kó gbé táyé sílẹ̀ kó gbé Kẹ́hìndé tẹ̀lé mi ká lọ. Kó wá experience the Lagos life, bubbling life, happening life. Ṣé o fẹ́ gbádùn o fẹ́ enjoy yìí? Èkó àkẹ́tì ìlú ọgbọ́n ni gbìyànjú. Mo ṣe sọ̀rọ̀ bí pé o mọ̀ màámi. Ó ṣe mọ wọ́n ni wọ́n ní o máa nígbà gbẹgbẹ lẹ́yìn tí ìṣe lè gbé lọ. Kí ló lè gbà? Ṣé ìwọ fẹ́ máa sọ fún wọn kí ẹ fẹ́ ìbẹ́ lọ tó sọ? Ṣára ẹ mẹ́rin. Òkú òru la máa fi ṣe wá jápa kílẹ̀ tó mọ́ fẹsẹ̀ fẹ́ bí ewé mọ́ínmọ́ín stéèjì ẹ̀. Ṣé orí Alákẹ́ àti kí ló ń porúkọ ẹ̀? Bíbá ètò wà Èkó ló ń pè o. Àrídà gangan dẹ̀ ló wà yìí. Tó bá lọ máa ṣe bí ó ti kó ṣàlẹ̀ kó jí wá. Mo darẹ̀ mọ́ kí ni darẹ̀ mọ́ èrò tó yí ẹ báyìí. Ìdára mi lérò. Ó ṣe máa jẹ́ gangan yìí. Darẹ̀ lérò mi kò yí ẹ. Tó bá lọ sùn lásán máa kọ́nà kándù sí ẹlẹ́sẹ̀ yìí. Ìpínlẹ̀ kándù. Ọ̀nà oríṣiríṣi ló lè gbà láti lè kó owó ṣògbọ́n kò já ẹ̀ kó má dọ́là. Bí ọ̀nà wo? Ṣorí náà, ara ẹ̀ òun ló máa fi méèkì owó. Wá take care ara ẹ̀. Kọ́sára ẹ̀ máa já owó ìgbọ̀n bí ìyá wọn ta. Tó bá dẹ̀ mọ̀ pé kí ni, para ẹ̀ ò fi jìnnà, á ṣe kí ni. Ọmọ owó ẹ̀ òun ló máa já sẹ̀tẹ̀, òun ló máa fi pa owó ló tàn. Ọmọ ọwọ́ mi. A máa jẹ́ gangan yẹn, ṣé kò yí ẹ̀yìn? Wọ́n á gbọ́ ọmọ owó ẹ̀wọ̀n gbòòrò wá fi lọ máa tọrọ owó. Ọmọ jí máa sùn. Tracy, Queen, ìbílẹ̀ wà. Àwọn ti gbé nǹkan wẹ̀ yìí nà. Aláyé yẹn ti kó fáwọn ọmọ ìgboro náà. Níbo ẹni ṣó níbẹ̀ ó lè ayọ̀ pọ̀ mọ́. tó lápá tó lẹ́sẹ̀ kí ló ṣe ọ̀gá fún mi lẹ́jàre máa wà ẹ́ o. kí ló ṣẹlẹ̀ àkẹ́nà fẹ́ tọrọ owó ni kí ló máa ń ṣe gbogbo iná ẹ̀ lè ṣiṣẹ́ ni. ẹ jẹ́ máa fara pé kò ìṣòro lọ́wọ́ yín ọmọ tẹ fẹ́ wà wọn ló ti wà yín yẹn ó ti yọ yín. yọ mí bí báwo. ẹ̀fọ́ ti yọwọ́ mi ẹ̀jọ̀ ẹ̀jọ̀ bá mi lé ẹ̀jọ̀. Ṣé ti rà bá owó mi kọ́kọ́ ṣe bábà mi kó omi ọ ṣé pé wèrè yẹn bàbá wèrè ẹ kí nílẹ̀. owó tó dábàá ẹ o tún wá ń fẹ́ wọ́. ẹ wọ́n wọ̀ yẹn ká bila ó yẹ kí n pa ẹ mọ́tò ẹ wò ẹ fi sílẹ̀. ẹ̀yin gan yín kọ́kọ́ lọ tẹ̀ ẹ jó sí bọ́sọ̀ bíi àdé ọjọ́ mọ́ yín lápò ẹ wá lọ ń bọ́ bọ́lọ́mọ pé kí tó kiri kan. ṣé mo fẹ́ mọ̀ pé lè bóyá ìwà tó yẹ look good ṣé kí ni tí mo gbélé náà ọlọ́run fẹ́ gan o pé mo wà ní good mood if not because ibi tí mo lọ pé bẹ́ẹ̀ ó kọ́ mi lójú gan ni màá ti bá tiẹ̀ jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ ṣáà ti bẹ̀ o lè lélẹ̀ ìṣá. bàbá ẹ̀ wọ́n ló ń fẹ́ wọ ìdáná ẹ ibo ló ń gbà ń sọ. ọba ẹ̀ sì ń gbà torí ọmọ náà ni mo ṣe gbogbo ẹ̀. àní bó bá ilé débi pé ọmọ máa bá ẹ̀ fẹ́ wọ àbí kí ló bá ní fẹ́ kó sílẹ̀.
gbólógbó ejò nífẹ̀ẹ́núṣẹ̀mú àtọkọ àtìyàwó wọn òkú làwọn méjèèjì. mo ti kú mo sọ. sáré mi wọn àjọ fojú kanra kílẹ̀ òní tó ṣú a gbọ́dọ̀ jọ ṣe bẹ́ẹ̀ kémi wọn ká fojú kanra. èmi bí mo ṣe wà jí mi ò lè padà sínú ilé yẹn mi ò lè padà sínú ilé yẹn mọ́ rárá. ẹjẹ́ mi dá. ìwọ ta ni. èmi awo alẹ́ bí oṣù ni. tèmi fẹ́ àbí tẹ̀yìn fẹ́. àwọ̀ ẹjọ́ ẹ má bínú a ní káwá farapamọ́ síbi ni àmọ́ bọ́rọ̀ ṣe wá rí yìí ẹjọ́ ẹ bọ̀ wá láṣẹ. kíní kan tí mo fẹ́ bi yín léèrè báwo lẹ̀yin méjèèjì tẹ́ ẹ ṣe sí ẹ̀yin òkú méjèèjì tẹ́ ẹ jọ ń ṣe lọ́kọláya. àti sọ̀rọ̀ wájú mọ́ ti pàkọ́ ọ̀rọ̀ náà wá di iṣu àtàyànyàn. àti sọ̀rọ̀ wájú pọ̀mọ́ ti pàkọ́ ọ̀rọ̀ náà wá di iṣu àtàyànyàn. torí pé ó nírèsè tó lóun ò fi gbámọ́ èyí tó fi sílẹ̀ lè parun. ìgbà tán lọ́rọ̀ yọ̀rọ̀ ẹni tó lóun roko wọ́n lọ́rọ̀ yọ̀rọ̀ ẹni tó lóun rodò nígbà yẹn ìwà ò mọ̀ pé kò síbi tẹ́gbẹ̀rún sàmó máa lọ kò lè sá mọ́ lọ́hùn lọ. ẹ̀san ló kẹ́yọ̀ ẹ̀san ló kẹ́yọ̀ àfi kó